A kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń wo ìkànnì tí ẹ bá pàdé yìí bóyá àárọ̀ lẹ́yìn wà ní ọ̀sán ni ìyálẹ̀ta ni àbí alẹ́ gbogbo gbà yóò tẹ́ bá bá fọ́nrán yìí pàdé mo kí wa pé a kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí ẹ máa wò pé ta lélẹ́ yìí kí ni ta lélẹ́ tó jókòó orúkọ tèmi náà ni Balikis Owónikókó ẹ má gbàgbé wípé ìkànnì tẹ́ bá pàdé yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe lórí ìkànnì tẹ́ bá pàdé yìí ẹ ṣeun ṣeun tó ìtẹ̀lẹ̀ kàyéfì kan òun ni mo máa mú wá òun ni mo rí tó yà mí lẹ́nu ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò ó tí ẹ ń wò lórí fọ́nrán yìí ẹ máa rí arákùnrin yìí tó ṣe jókòó tí wọ́n tò àwọn orí èèyàn náà lẹ́ ń wò yìí kò ń ṣorí ẹran kò ń ṣorí màálù kò ń ṣorí àgùntàn orí èèyàn tí Ọlọ́run bá dá òun náà ni arákùnrin yìí ló tó síwájú mo lérò pé tí ń rí kọ́lọ́run kó ṣàánú fún wa o tó arákùnrin yìí òun náà mà ní àwọn agbófinró ni wọ́n máa rí mú o ni wọ́n gbà mú ẹ̀bí wípé bó wọ́n ti pàdé ẹ̀ níbo ni wọ́n ti rí àfi kọ́lọ́run kó ṣàánú fún wa ṣé ẹ mọ̀ pé ó lágbára orí táwọn wò yìí a lè sọ wípé èèyàn báyìí ni èèyàn dúdú lẹ́nu yìí àbí èèyàn pupa kọ́lọ́run bá kó má jẹ́ ká ṣìrìn kó má jẹ́ ká bọ́ sọ́wọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ni wọ́n ṣiṣẹ́ wọn ni wọ́n ṣiṣẹ́ takuntakun ẹ jẹ́ ká gbóṣùbà ká gbé fáwọn ọlọ́pàá níbikíbi gbogbo ìpínlẹ̀ tí àwọn ọlọ́pàá bá wà tí a bá ti rí wọn ká máa gbé sára fún wọn torí pé wọ́n ṣiṣẹ́ o tí wọn bá ṣiṣẹ́ ni arákùnrin yìí kò ní bọ́ sí wọn lọ́wọ́ kò ní bọ́ sí takolo wọn ọlọ́run ọba náà tí ó jẹ́ káṣírí arákùnrin yìí kó tú òun náà ló jẹ́ kó ṣe kòńgẹ́ àwọn ọlọ́pàá ẹ wá bí wípé mo ló ti ń kó àwọn orí yìí bọ̀ ó lágbára nígbà wọn dá arákùnrin yìí dúró nílùú kan ló ti ń bọ̀ ìlú ọ̀hún ìpínlẹ̀ Kogi ló máa lóhun ti ń bọ̀ o bẹ́ẹ̀ ló ti lọ ń kó àwọn orí olórí náà ló ti ń kó bọ̀ láti ìpínlẹ̀ Kogi ló ti ń bọ̀ ó ń kó wọn lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà àwọn ọlọ́pàá dá dúró ni àwọn ọlọ́pàá àwọn yẹn wà ní patrol bẹ́ẹ̀ ni wọ́n ti dá dúró pé arákùnrin kí ló wà nínú báàgì tó gbé dání kí ló wà nínú ẹ̀ ẹ ti mọ̀ pé ẹni tọ́wọ́ pálábá ti fẹ́ ṣe gígbó ni wọ́n bá ti ń bí èyí ó ní bí abára ṣe máa gbọ̀n ara ẹ̀ ń gbọ̀n mo lérò pé nígbà ara ẹ̀ ń gbọ̀n òkè ẹni yìí ẹrù òfin ó wà nínú ẹrù rẹ̀ gba àwọn mú un tí wọ́n fọwọ́ òfin mú un ló bá ń jẹ́wọ́ pé ẹ rárá tòun jẹ́jẹ́ o ẹ tòun pẹ̀lẹ́pẹ̀lẹ́ o abẹ́ ẹ̀rọ náà ó ní wọ́n sòun jẹ́jẹ́ gba àwọn mú un tán kí ló kó sínú orí ẹnu báàgì tó gbé kalẹ̀ yìí ló bá ní wọn á ṣàrora tòun jẹ́jẹ́ o níbo ló ti ń bọ̀ ó ní láti ìpínlẹ̀ Kogi lòun máa ti ń bọ̀ ó níbo ló ń lọ ó ní òun kó lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń kó orí olórí tó kó dání yìí ló ń kó lọ ọ̀nìtò arákùnrin kí lorúkọ rẹ gbà tí ó dárúkọ ara rẹ̀ ó yà mí lẹ́nu olórúkọ òun ni Yusuf Adénoyin àbádéoyin ló pe orúkọ ara ẹ̀ ní òun ló tẹ́ mọ̀ ọmọ ọdún mélòó lárákùnrin yìí ọmọ 37 years old 37 years of age ni arákùnrin yìí ó ní agbára 37 years old òun ni bọ̀dá Yusuf tẹ́ ń wò yìí tó kó orí olórí tó kó síwájú nígbà wọn tú ẹrù rẹ̀ ni wọ́n bá orí èèyàn lóríṣiríṣi ni wọ́n bá nínú báàgì rẹ̀ níbo ló ti ń kó bọ̀ àlọ́ ní ìpínlẹ̀ Kogi lòun ti ń kó bọ̀ níbo lòun kó lọ ó lọ́dọ̀ babaláwo kan lòun kó lọ nípínlẹ̀ Ọ̀ṣun ta ni babaláwo yìí àwọn òwò ni wọ́n ràn ẹ wo ẹ̀yin ará ilé ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń wo ìkànnì yìí ẹ má gbàgbé láti bá wa like láti share láti bá wa subscribe sórí àgbèdè tẹ́ tí ń wò mí yìí ẹ ṣeun gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ arákùnrin yìí ó ní níbo ló ti ń kó bọ̀ ó ní láti ìpínlẹ̀ Kogi ni níbo ló wá ń kó lọ lọ́dọ̀ babaláwo kan nípínlẹ̀ Ọ̀ṣun lòun kó lọ ẹ̀yin ará ilé ẹ̀yin tẹ́ ń wò mí níkànnì yìí yàrá àwọn orí tó kó kalẹ̀ yìí ní àgbègbè tiyín lágbègbè tiwa lágbègbè tiwọn àìmọye èèyàn ni wọ́n ti ń wá pàápàá jùlọ lẹ́nu lọ́lọ́ yìí làwọn èèyàn máa ń rí missing person ǹjẹ́ a mọ̀ bóyá àwọn orí tó wà ń bẹ̀ yìí tá à ń wò yìí a mọ̀ bóyá ẹni tí wọ́n ń wá ládùúgbò tí a mọ̀ bóyá orí tiẹ̀ náà wà lára wọn ta ló fẹ́ mọ̀ ta lẹni tó fẹ́ mọ̀ tá a lè sọ pé òkè orí tí wọ́n wò yìí orí ẹni tí wọ́n wá ládùúgbò a lè mọ̀ torí pé àwọn orí yìí wọ́n ti gbẹ àfi kọlọ́run kó ṣàánú fún wa o kọlọ́run kó ṣàánú nígbà àwọn bí tí wọ́n fọwọ́ òfin dè
ǹjẹ́ ẹ̀ta àwọn wo ló ràn ẹ́ níbo náà ti rún ẹ báwo ló ṣe ń kó níbo ló ń kó lọ gangan onító ẹ̀sùn òun jẹ́jẹ́ o wọ́n òun kó lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ni a ní níbo ló ti ń kó bọ̀ ẹ wo níbi tí wọ́n ti mú ẹ̀yin ará lé níbo ni wọ́n ti mú arákùnrin yìí wọ́n mú arákùnrin yìí ní agbègbè kan tó ń pè ní Ìṣó Àkókó nípínlẹ̀ Ondo ni wọ́n ti mú ní ibẹ̀ làwọn ọlọ́pàá ibi táwọn ti ń ṣiṣẹ́ tí wọ́n stop and search tó ń ṣe ibẹ̀ ni wọ́n ti mú ní Ìṣó Àkókó nípínlẹ̀ Ondo so pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ yìí ẹ̀rù bà àwọn èèyàn àwọn tó wà ń bẹ̀ ẹ̀rù bà wọ́n pé orí èèyàn odidi èèyàn mẹ́jọ ní orí àwọn orí tàwọn yìí ló wà nínú ọwọ́ rẹ̀ ló wà lọ́wọ́ rẹ̀ ó ní agbára ẹ̀yin ará lé àmànírìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀ náà ẹ má gbàgbé láti like láti comment láti share àti láti bá wa subscribe lórí ìkànnì tẹ́ tí ń wò yìí ẹ ṣeun nígbà àwọn tí wọ́n fi ọwọ́ òfin tán tẹpẹlẹ mọ́ pé Yusuf níbo ló ti ń kó kíní yìí bọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń bí àló ní àtìpilẹ̀ Kogi nìṣẹ́ òun ti ń kó wọn lọ sí ọ̀dọ̀ babaláwo kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dákun irú ètùtù wo àbí ogí náà fẹ́ fi orí olórí ṣe ètùtù láàpẹ wọ́n fẹ́ fi ṣe ni ṣé wọ́n fẹ́ fi rúbọ ni orí èèyàn mẹ́jọ gbáko bí tọkùnrin wà bẹ́ẹ̀ bí tóbìnrin wà bẹ́ẹ̀ ta ló lè mọ̀ ta lẹni tó lè mọ̀ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ mi ṣe ń wò orí tó ti àwọn orí yìí wọ́n ti gbẹ̀ a lè identify pé ok ẹni yìí mo dá mọ̀ orí tí mò ń wò yìí orí ọkùnrin ni orí tí mò ń wò yìí orí obìnrin ni kò sẹ́nì kankan tó lè sọ pé òun mọ̀ òun mẹni tó wà ń bẹ̀ nígbà àwọn tẹpẹlẹ mọ́ yìí tí ọwọ́ ìyá ba bọ̀dá Yẹ́sùfù ó ní tó ibi tóun ti ń kó bọ̀ sẹ́ ìpínlẹ̀ Kogi ni tó ṣàǹtẹnumọ́ náà òun sì ń kó lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun fún babaláwo kan ó yà ó kí ni nǹkan tí orí tó kó kalẹ̀ yìí kí ni tó ń kó lọ yìí sọ́dọ̀ babaláwo kí lẹ fẹ́ fi ṣe àwọn òwò gangan ni wọ́n rán ẹ̀ àwọn òwò lọ ní ṣé ó lọ rà á ni tó lọ ra orí yìí ni nígbà tí pé kí ni wọ́n fẹ́ forí olórí kí ni wọ́n fẹ́ fi ṣe àwọn òwò gangan ni wọ́n wà ń bẹ̀ àbáwọn ọlọ́rọ̀ àwọn ẹlẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀-èdè ní àwọn ni wọ́n rán ẹni ní ò fẹ́ jẹ́ kó o fẹ́ sọ̀rọ̀ Yusufu ó takú ó ṣàtẹnumọ́ pé ìpínlẹ̀ Kogi lòun ti ń kó bọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ti lòun kó lọ lọ́dọ̀ babaláwo kan ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí ẹ má gbàgbé o ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment ẹ tún bá mi jẹ́ kíni ẹ bá mi subscribe sí ìkànnì tẹ́ ẹ ti ń wò yìí ẹ dákun tó yọ lọ tó gẹ́gẹ́ bí mo ṣe ń wí o àwọn ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ o wọ́n ṣe yálàyà iṣẹ́ lórí ọ̀rọ̀ yìí pé níbo ló ti àwọn tí wọ́n ràn yẹn àwọn òwò ló ràn àwọn òwò ni wọ́n ràn ẹ̀ èló sì gan lówó tó fẹ́ fún un èló lówó tó fẹ́ gbà ń díẹ̀ tí wọ́n fi jẹ́ òwúwá jẹ́ pé èèyàn kò ń ṣe orí màálù lẹ́wọ̀n o kò ń ṣe orí àgùntàn kò ń ṣe orí àgbólé àtàṣẹ̀ṣẹ̀ tán rárá o táyìn náà bá wò dáadáa ẹ rí i pé orí èèyàn ọmọ èèyàn ọkùnrin ni obìnrin ni ta ló mọ̀ kí ni wọ́n fẹ́ forí èèyàn ṣe níbi tó ń kó lọ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dọ̀ babaláwo tó ń kó lọ kí ni wọ́n fẹ́ fi ṣe ẹ wo àwọn ọlọ́pàá àwọn tí ń báṣẹ́ tí wọ́n lọ ní pẹrẹwu tó bá ṣe ń lọ èmi náà àwa náà kí àwọn máa já yín sí ibi tí ọ̀rọ̀ rẹ̀ níbi tó bá dé dúró àwọn máa já yín sí ṣùgbọ́n ẹ̀yin tèmi tẹ́ ń wò mí níkànnì yìí gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ orí èèyàn ni Yusufu ló kó dání ló gbé sínú ẹrù tó ń gbé bọ̀ láti ìpínlẹ̀ Kogi ló ti ń gbé bọ̀ kí wọ́n tó rí i mú àwọn ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn torí wọ́n ṣiṣẹ́ àfi tá bá fẹ́ parọ́ ló kù àwọn ọlọ́pàá wọ́n ṣe iṣẹ́ wọn ní takuntakun gba àwọn dáa dúró tó rí pé eré bó ṣe ń rí ẹ̀mù àwọn ọlọ́pàá tó bá ti rí wọ́n ti dáhùn dúró tó bá jẹ́ pé o lẹ́bọ lẹ́rù wọ́n á ti mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tiwọn wọ́n á ti mọ̀ gba àwọn pé bọ̀dá yìí ọ̀rọ̀ rẹ̀ ìdúró rẹ̀ ìtọrọ sí ẹ̀ kò jágere wọ́n máa gbẹrù lọ́wọ́ ẹrù tó dì sínú báàgì yẹn gba àwọn tù odòrí èèyàn gba àwọn máa kà 1 2 3 4 5 wọ́n kà lórí 8 orí èèyàn mẹ́jọ àwọn orí yìí bá a ṣe ń wò yìí bọ́kùnrin ni wọ́n ní àmọ́ bóbìnrin ni wọ́n ní àmọ́ níbo ló ń kó lọ lọ́dọ̀ babaláwo tó ń kó lọ ó ní ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò dárúkọ ibi tó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó sọ fàǹtì fáwọn ọlọ́pàá pé ìpínlẹ̀ Ọ̀ṣun lòun kó lọ àti babaláwo sì ló rán òun ọ̀dọ̀ babaláwo lòun kó lọ
ọ̀dọ̀ babaláwo lòun kó lọ. Kí ni wọ́n fẹ́ forí èèyàn ṣe? Àwọn wo ló ràn ẹ́? Báwo ló ṣe rìn? Gbogbo ìbéèrè yìí ni wọ́n béèrè lọ́wọ́ Yésùfù táwọn wò ní orí fọ́nrán yìí. Ẹ má gbàgbé o, ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ tún má ṣe kẹ́tún ṣe kí ni, kẹ́ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ní opinion tiyín, kí lẹ̀yin lérò pé arákùnrin yìí tí wọ́n ká orí èèyàn mẹ́jọ 1 2 3 4 5 6 7 8 orí èèyàn mẹ́jọ ló wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ tó ń transport wọn láti ìpínlẹ̀ Kogi lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ni Yusuf fẹ́ forí èèyàn mẹ́jọ ṣe? Babaláwo tó fẹ́ lọ gbé bá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, kí náà fẹ́ fi ṣe? Àwọn wo ni wọ́n rán ní iṣẹ́ yìí? Abóhùn gangan fúnra ara rẹ̀ ló rán ara ẹ̀. Kò sẹ́ni tó mọ̀, ẹ̀yin ò mọ̀, àwa ò mọ̀. Ṣùgbọ́n níwòye tèmi, ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ níkànnì yìí, ẹ má gbàgbé láti bá wa like, ẹ bá wa comment, ẹ bá mi bọ̀kú lọ fà, ẹ tún má gbàgbé láti ṣe kíni, ẹ bá mi subscribe sí under rẹ̀, ẹ jọ̀ọ́. Yésùfù rèé o, àwọn tó rán lórí kò tí ì sọ. Àwọn gangan ni ó fẹ́ lò ní àbó fẹ́ fi ṣe irú òògùn wo ló fẹ́ forí èèyàn mẹ́jọ, orí èèyàn mẹ́jọ ni o. Kò ń torí ẹran, kò ń torí màálù, kò ń torí àgbò, kò ń torí àgùntàn, kò ń torí pẹ́pẹ́yẹ, kò ń torí ẹdìyẹ. Èèyàn mẹ́jọ. Ọlọ́run bá kó má jẹ́ ká ṣèrìn, Ọlọ́run bá kó má jẹ́ ká ṣèrìn. Àìmọye èèyàn là ń rí missing person ni wọ́n tó ń post ẹ̀ káàkiri tá à ń rí tí wọ́n ń lẹ̀ káàkiri. Ẹlòmíì wá ló jáde láàárọ̀, ó lóun fẹ́ lọ ra nǹkan ní the other street, àwọn ò rí kó wọlé. Ẹlòmíì wá ló gbọ́mọ dání, ó lóun ń bọ̀, ó fẹ́ lọ ra nǹkan, wọn ò rí kó padà wá sílé. Ẹlòmíì á ní mọ́tò lòun dá dúró pé òun fẹ́ wọnú mọ́tò. Ẹlòmíì wọ one chance tó ti kó sọ́wọ́. Ọlọ́run kó má jẹ́ ká kó sọ́wọ́. Orí èèyàn mẹ́jọ rèé. Ta la mọ̀ tí wọ́n jẹ́? Èèyàn wo la mọ̀ tí wọ́n jẹ́? Sóbìnrin ni wọ́n ni, àbọ́kùnrin, ọmọdé ni, àbágbàlagbà. Mo ní dá mi lójú pé àwọn èèyàn wọn wá ti máa ti làálàá, wọ́n ti máa wá wọn. Tó àwọn èèyàn wọn bá kó sọ́wọ́ àwọn gbájú àwọn babaláwo èké àbí ìkọ̀kọ̀, ó sì wà, kò tí ì kú, wọ́n máa náwó. Ẹrẹ̀lẹ́ ẹ̀ràgbá ẹ̀ràwó, wọ́n máa náwó lọ yà pé pẹ̀lú ìrètí wípé ẹni tẹ̀ ń wáyé òun rèé, òun mò ń wò yìí, kò tí ì kú, ó sì wà, kò tí ì kú. Àfi táwọn ẹni yìí bá bọ́ sọ́wọ́ èèyàn rẹ̀, máa sọ fún wọn pé tó, àfi kẹ́ máa fàdúrà ràn lọ́wọ́, kẹ́ máa fàdúrà ránṣẹ́ sí ní, máa pè àfàdúrà ránṣẹ́ sí ti bá bí sáwọ́. Wọ́n ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní, tí wọ́n bá rí, torí báwọn àwọn èèyàn Ọlọ́run gidi wà, èèyàn Ọlọ́run tó ti yé yín, tàbí wọ́n bá kó sọ́wọ́ èèyàn Ọlọ́run gidi, wọ́n sọ fún pé báyẹ̀ mọ̀ wá, báwo la ṣe fẹ́ mọ̀ bóyá ẹni tí wọ́n wá ní àdúgbò tọ̀dọ̀ tí ní àbẹ̀ntọ́ wá ní bóyá orí rẹ̀ bóyá wà lára orí tí Yésùfù tó kó kalẹ̀ yìí tó ń kó bọ̀ láti ìpínlẹ̀ Kogi, òun kò lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dọ̀ babaláwo. Tòró sọ fáwọn ọlọ́pàá, wọn ló jẹ́wọ́ pé ọ̀dọ̀ babaláwo kan òun kò lọ. Ṣùgbọ́n babaláwo yẹn kò dárúkọ ẹ̀, àwọn tó ràn kò dárúkọ wọn. Àwọn tí ibi tó ti lọ kó lọ́dọ̀ ẹni tó ti lọ kó kò jẹ́wọ́ fún àwọn ọlọ́pàá títí tá a fi kó ìròyìn yìí jọ. Ṣùgbọ́n kò tí ì tán síbẹ̀ o, ó sì tún tẹ̀síwájú torí àwọn ọlọ́pàá wọn ń ṣiṣẹ́ wọn lọ. Bó bá ṣe ń lọ, èmi á máa já yín sí i. Ẹ má gbàgbé o láti bá mi like, láti share, láti comment, kẹ́ bá mi opinion yín, ẹ bá mi fi sí under post yìí. Ẹ tún wá gbàgbé kinní kan, ẹ bá mi subscribe sórí ẹjọ́ nítorí tó lọ́hùn, mo bẹ̀ yín ni. Orí wa ò ní dorí olórí o, wọn ò ní fi orí mi kò ní gbàbọ̀dé o, ìṣẹ̀dá tèmi kò ní gbàbọ̀dé o. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bóyá ẹ sàmì àdúrà kẹfọ́ wà àdúrà bọ́jú, àní ṣìrìn o, jọ ti bí ń palẹ̀, àní sí nílé tẹ́bí ń pọ̀nà, àní rìn lọ́nà. Orí olórí òun ni wọ́n tó kalẹ̀ yìí. Lópinion sí yín, kí lẹ rí sí, kí lẹ rí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Yésùfù yìí tó ní orí tóun kó kalẹ̀ àti ìpínlẹ̀ Kogi lòun ti ń kó bọ̀. Bàtà ló mọ̀ gan bóyá àwọn orí gan bóyá láti ibì kan náà lọ ti kó dé ìpínlẹ̀ Kogi, orí wọn wá ń transport orí káàkiri, orí èèyàn. Who knows, bóyá àwọn orí yìí ó lè má jẹ́ pé ìpínlẹ̀ Kogi ni wọ́n ti ṣiṣẹ́ lábì yìí, ó jẹ́ pé àti ibòmí náà ni orí yẹn ó ti transfer, wọ́n wá ń transport orí, wọ́n wá ń transport ẹ̀ láti ibì kan lọ síbì kan, orí èèyàn
láìsórí ẹran àgbò ta ní bóyá táàbà náà fẹ́ fi ṣe iṣẹ́ wo àbọ̀ fẹ́ fi ṣe kankan ní orí èèyàn lélẹ́yìí tí wọ́n fẹ́ fi jó oògùn ni wọ́n fẹ́ fi fọ́kọ̀ mu ni wọ́n fẹ́ fi ṣe kí ni orí mi má gbàbọ̀dù ìjẹ̀dá mi má gbàbọ̀dù orí àwọn tó ń bọ̀ mi tó ń wò mí orí wa ti gbogbo wa náà ní gbàbọ̀dù ànírìn lọ́jọ́ tí ebi ń pọ̀ nù ọlọ́run ní jẹ́ ká kó sọ́wọ́ irú àwọn èèyàn bí àwọn bọ̀dá Yẹ́sùfù yìí o ojú wọn lẹ́ ń wò yìí àwọn nù lágọ̀ọ́ ọlọ́pàá nìyẹn ojú wọn ẹ̀rí àwọn àti ìka àbámọ̀ bọnú ó wá ń wá pé àdá inú àbámọ̀ náà ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ àbámọ̀ ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ ó wá ń wò bẹ́lúbẹ́lú pé kí lòun ṣe ó ti lè máa ṣe tipẹ́ bẹ́ẹ̀ ni ó ti lè máa ṣe tipẹ́ kó jẹ́ pé àkọ́kọ́ pa ẹ̀kọ́ lélẹ̀ àkọ́kọ́ ṣe ẹ̀kọ́ lélẹ̀ ṣùgbọ́n ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan òun ni tó lóhun ó lé ara ó lé ẹ̀mí ò ní jà wá o lágbára Ọlọ́run àmì sọnù àwọn ọmọ wa àmì sọnù àwọn èèyàn wa àwọn olólùfẹ́ wa àmì sọnù lágbára Ọlọ́run orí wo nítorí olórí o wọn ní sórí wa di nítorí fi ń fọ́ ẹ̀kọ́ mu orí tọ́kọ kalẹ̀ yìí kí làmù tó fẹ́ fi ṣe kí náà fẹ́ kí làmù tó fẹ́ fi orí tọ́kọ kalẹ̀ yìí kí ni nǹkan tá a mọ̀ tó fẹ́ lò fún kí ni ìwúlò orí yìí àníṣẹ́gun àwọn wo ló ràn àwọn ló ràn Yusuf àwọn wo ló ràn níṣẹ́ pé kó lọ kó orí jọ wá orí èèyàn mẹ́jọ odidi èèyàn mẹ́jọ orí èèyàn mẹ́jọ òun ló kó kalẹ̀ yìí ibo là ń lọ tá àròkọ ṣé tẹ́yìn bá forí olórí tẹ́ ẹ̀ bá pààyàn kẹ́ ẹ gé orí ẹ̀ tẹ́ ẹ̀ bá ṣe yẹn ṣé ẹ̀ lè dèèyàn ni ṣáà lè tẹpá mọ iṣẹ́ ọwọ́ wa ni a máa ń pariwo ìlú ò dá ìlú le àwọn tá a wà nínú ìlú gan là ń jẹ́ kí ìlú le tá a bá kún fàdúrà tá a tẹpẹlẹ mọ́ ìgbìyànjú wa gbogbo nǹkan á bọ́ sípò fún wa náà dà pé ká máa wá lọ ṣiṣẹ́ láabi iṣẹ́ tí ò wà legit iṣẹ́ tó lọ́wọ́ ọba ò lọ́wọ́ sí òun náà ti mú Yusuf yìí ẹ̀wọ̀n bó ṣe ń wò nígbà táwọn ọlọ́pàá mú tán ẹ̀wọ̀n bó ṣe ń wò náà ò ní jẹ́ ká ti rìn ẹ má gbàgbé láti like láti comment láti share kẹ́lẹ́ share opinion yín sọ́ndà post yìí ẹ tún má gbàgbé láti ṣe kíni ẹ bá mi subscribe sórí post yìí ẹ ṣeun bó bá tún ṣe ń lọ èmi á máa já yín sí torí pé wọ́n sì ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó sì ń lọ káàkiri àwọn ọlọ́pàá ní àwọn tí ì parí investigations àwọn sì ń ṣe lọ ẹ bó bá ṣe ń lọ màmá ṣe kíni màmá update yín ẹ ṣeun ẹ má gbàgbé láti like láti comment láti share kẹ́ bá mi share opinion yín kẹ́ bá mi subscribe sí orí rẹ̀ ẹ ṣeun lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ orúkọ tèmi ni Balikis Owónikókó ẹ ṣeun.